kí gbogbo wa káàkiri ibi tá a ti ń gbọ́ mi àti àwa àyànfẹ́ tí a wà nínú ilé báyìí. Mo fẹ́ jẹ́ iṣẹ́ ọba àwọn ọba fún generation yìí lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìjọ mi náà Christ Apostolic Church àti àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ Ọlọ́run kí a tó lọ sí iṣẹ́ ìránṣẹ́ tó kan gbogbo wa tí mo pe àkọlé ẹ̀ ní àánú tí múni wọ ọ̀kánkán àti òkè. Màá sì gbàdúrà fún ìpàdé Olúwa gbèjà abiyamọ. Number 1, iṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́, àwọn ohun tó ju àṣeyọrí lọ. Àwọn ohun tó ju àṣeyọrí lọ. Are you okay? Number 1, kí làwọn ohun tó ju àṣeyọrí lọ láyé? Èkíní, orúkọ rere, ipa rere, píparí ìrìnàjò dáradára, àpẹẹrẹ rere, ẹ̀kọ́ rere, ìpìlẹ̀ rere, àwòkọ́ṣe rere, ìgbé ayé rere, ìtàn rere. Àwọn nǹkan mẹ́sàn-án tí mo kà sílẹ̀ yìí ó ju àṣeyọrí lọ. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé ní àkókò yìí àṣeyọrí ni gbogbo wa ń lé. A gbàgbé àwọn nǹkan mẹ́sàn-án tí mo kà sílẹ̀ yìí. Nígbà tó bá sì yá yóò yọ sílẹ̀ fún wa. Number 2, iṣẹ́ ìránṣẹ́ mi fún àwọn ọmọ Ọlọ́run. Ọba àti afọbajẹ àti arọbalóyè lọ́jọ́ kan gbogbo wọn di ohun ìtàn. Ìyẹn ni pé wọ́n kọjá lọ. Number 2, òpìtàn àti akọ̀tàn àti afìtànsáyé lọ́jọ́ kan gbogbo wa yóò dìtàn àádẹ́ kọjá lọ. Ní ìtẹ̀síwájú, amúlẹ̀ àti adalẹ̀, aralẹ̀ àti atalẹ̀ lọ́jọ́ kan gbogbo ya yóò fi orí ilẹ̀ sílẹ̀. A padà, ilẹ̀ á kí wa pé ó dìgbà. Síwájú, alágogo ọba àti ará ìlú tí ọba àti alágogo ọba ń pè ní ọjọ́ kan ìkankan wa a ó fi ìlú ilẹ̀, a kún ìlú nìkan tí ogun ò bá kó ìlú. Ní ìtẹ̀síwájú, àti alágbára àtọ̀lẹ àtọlọ́gbọ́n àtòpè àtolówó àti awayémáyà àti awayémọ́wọ́ lọ́jọ́ kan gbogbo wa tí à ń ríra ní ìsìn a ó kọjá lọ, a kún ayé nìkan ṣoṣo. Fún análẹ̀ kí n tó lọ wá sí ohun tí mo fẹ́ sọ gbogbo fún orílẹ̀-èdè àti àgbáyé àti àwa ọmọ Ọlọ́run. Àwọn mẹ́sẹ̀jì kan wà tá à ń gbọ́ lórí afẹ́fẹ́ ní àkókò yìí. Kí ni àwọn mẹ́sẹ̀jì yẹn? Ní nǹkan bí oṣù tó kọjá, àwọn èèyàn ń sọ lórí afẹ́fẹ́ wípé kí àwa ọmọ Ọlọ́run ká lọ dira torí a gbọ́dọ̀ gba ilẹ̀ wa, wọn sì gbọ́dọ̀ gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ẹ ṣàlélúyà láò. Ìmọ̀ràn tó dáa fún àwọn tó bá fẹ́ ni. Ṣùgbọ́n ẹ tó láyé àtọ̀run ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ mi kárí ayé. Ẹ má gbàgbé pé bàbá wa ẹ̀rù òbodò, ìyẹn ni bàbá wa Adélakùn nígbà ayé ẹ̀.
bàbá wa Akíntọ́lá, bàbá wa Awólọ́wọ̀, àfẹ́ẹ̀rí ẹ̀ńtà fẹ́ wá mú tó dọmọdé. Àwọn bàbá yẹn wọ́n ẹ̀ ṣe wọ́n dádé dira mọ́, àwọn kankan ti di díradíra, ṣùgbọ́n ní òní wọ́n ti di ìtàn. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó lọ káàkiri ẹ̀yin àyànfẹ́. Àwọn bàbá tí mo dárúkọ yìí tẹrùtẹrù ni, ẹni bá kò wọ́n ó kó ẹrù, ṣùgbọ́n lónìí wọ́n ti lọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, káàkiri ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ tó láyé àtọ̀run rán mi sí yín o. Gbogbo àkókò tá a wà yìí, ariwo ọjà ló kún o, ọjà ti tú o. Kí ni mo sọ? Ariwo ọjà ló kún, ọjà ti ṣe kí ni o, ó ti tú. Ojúlówó ohun tá a nílò sí nínú ọjà mà. Mi ò fẹ́ kí ẹ gbàgbé ọ̀rọ̀ mi ni, mo fẹ́ kí ẹ bá mi fi ránṣẹ́ sí gbogbo ayé. Ojúlówó ohun tá a nílò sí nínú ọjà mà o. Èyí tó kù báyìí, ẹ̀tàn ìsùn àti ariwo lásán ni. Ẹ já bẹ̀rẹ̀ sí múra ilé o. Bọ́ni ká máa núra yìí. Ẹ já rántí orin kan tí a máa kọ ní ìgbà tá a wà ní primary school lọ́jọ́ kìíní àná. Wípé ilé yá wa o bàbá, a ó relé o. Ilé yá wa o bàbá, a ó dilé. Fiṣẹ́ rẹ ṣọ́ wa láyé, fàbò rẹ bò wá láyé, kíkú má pa wá láyé, kàrùn má ṣe wá láyé. Ilé yá wa o bàbá, a ó relé o. Ilé yá wa o bàbá, a ó dilé. Kò sóòkan kan lọ́jà mọ́ o. Nínú ìjọ, lórílẹ̀‐èdè, lóṣèlú, nínú ìgbéyàwó, nínú ìdílé, ọjà ti ṣe kíni o, ó ti tú o. Iṣẹ́ ìránṣẹ́ mi ẹ̀kẹta, àwọn tí a gbẹ́dọ̀ fi hàn ọmọdé tí ó sì lò, iṣẹ́ ìránṣẹ́ ẹ̀kẹta nìyẹn. Iṣẹ́ ìránṣẹ́ mi ẹ̀kẹta, àwọn tí a gbẹ́dọ̀ fi hàn ọmọdé tó máa sì lò. Number one, a kì í fi agbára hàn ọmọdé o. A fagbára fún ọmọdé. Number two, a kì í fìtàn lé lọ́wọ́. Number three, a fàṣírí lé ọmọdé lọ́wọ́. Number four, a fi ipò lé ọmọdé lọ́wọ́. Number five, a fi owó hàn ọmọdé. Number six, ohun ìjà àgbà máa ṣàlàyé ẹ̀ lọ́jọ́ ọ̀la, a fi lé ọmọdé lọ́wọ́. Number seven, a fún ọmọdé ní ohun tó ju ọjọ́ orí rẹ̀ lọ. Bí a bá fún ní nǹkan méje yìí, nǹkan mẹ́rin ló máa padà ṣẹlẹ̀ sí wa. Èkíní, yóò kọ́ ẹni tó bá jù lọ. Èkejì, yóò kọlu ara rẹ̀ àtọjọ́ ọ̀la tí a ń pè ní ìgbéraga. Ẹ̀kẹta, yóò kọlu àṣìṣe. Ẹ̀kẹrin, yóò kọlu àwa gangan tí a fún. Má gbàgbé o, àwọn tá a gbọ́dọ̀ ṣe kíni. Àkókò tá a wà yìí, àwọn ìran yìí, a gbàgbé nǹkan mẹ́rin yìí, à ń kó wọn fún ọmọdé. So orílẹ̀-èdè ò ní lè rọgbọ mọ́, ayé ò ní lè rọgbọ mọ́, ìjọ ò ní lè rọgbọ mọ́, nítorí pé a ti fa àwọn àdìtú méje yẹn sọ́wọ́ ọmọdé. Iṣẹ́ ìránṣẹ́ mi àkárùn-ún abẹ́ẹ̀kẹrin, mo fẹ́ bá ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ ní ìsìn. Màá dẹ̀ sọ ohun ẹni tó dá ayé àti ọ̀run. Wọ́n
ní ilẹ̀ káàárọ̀ jíire, ìyẹn ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá súnmọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ jẹ́ gbọ́ tí mo sọ yìí. Kí Ọọ̀ni of Ifẹ̀ kó bu ọlá fún adé gbogbo ilẹ̀ Yorùbá. Kó ṣe kí ni o? Adé tó wà lórí ẹ̀ kì í sóhun ló ní. Adé kí mo pè o? Adé gbogbo ilẹ̀ Yorùbá ni. Gbogbo ayé lè wá máa pìtàn tó hùn wọ́n o, ṣùgbọ́n òpìtàn kó máa pa. Ọjọ́ tí ọmọdé bá ti ń pẹ̀tàn pé òun lòún ju bàbá òun, bóyá àìsàn sọmọ yẹn, ọ̀ọ́kẹ̀ ọmọ yẹn nídìí ìtọ́jú. Torí ìtàn tí a bá láyé sọ wípé Ilé Ifẹ̀ ní gbogbo àti ṣe kíni o láti ṣẹ̀ wá. Bí ẹnìkankan bá dẹ̀ wá ṣẹ̀ wá ní Ilé Ifẹ̀ tó wá lóhun tó ju Ilé Ifẹ̀ lọ, ìsádà kí ọmọ yẹn káìsàn máa ṣe àbó nílò ìtọ́jú. Ọ̀ọ́kẹ̀ ọmọ tí èpè àtẹ̀gùn jà. Kí ni mo torí ẹ̀ṣẹ̀ léyìí? One, bí a wà nínú ayé, ohun tó bá fẹ́ ṣe ló lè ṣe, ṣùgbọ́n kí Ọọ̀ni of Ifẹ̀ kó má ṣe òṣèlú tí a máa ń kiri lọ́jà tí gbogbo èèyàn mọ̀ pé agbélé orí. Kó ṣòṣèlú ọgbọ́n. Èkejì, gbogbo ibi tó bá ń lọ kó jẹ́ kó ní ètò tó ṣe kí ni o tó gbà. Kì í ṣe gbogbo, a ti sọ tipẹ́tipẹ́ lọ́dún tó kọjá. Bí ò bá tẹ́kì àwọn nǹkan wọ̀nyí, ọ̀tá rẹ̀ yóò máa wọ orí adé nílẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Eléyìí mo ti sọ àsọtẹ́lẹ̀ yẹn, mo tún fẹ́ tún sọ, mo dẹ̀ fẹ́ fi ọ̀kan kún. Ọba tó jẹ ní ìlú wọn yìí, ìlú wa ní Ọ̀yọ́ yìí, bàbá wa Ọ̀wọ́adé abẹ́ẹ̀kọ́, nǹkan mẹ́ta ló lè jẹ́ kí ogun borí ẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ sọ ẹ̀ sílẹ̀, torí ọjọ́ ọ̀la wa lè lọ, àwọn tó bá kún máa rántí. Nǹkan mẹ́ta ló lè jẹ́ kí ogun borí ẹ̀. Èkíní, àjòjì obìnrin. Gbogbo àwọn wòlíì rẹ̀ dẹ̀ lè lọ gbàdúrà káwọn wò bóyá òun Olúwa àwọn ọmọ ogun ni mo sọ. Èkíní, àjòjì obìnrin. Ẹ̀kẹta, tó bá gbé ìgbé ayé àfìtànsáyé, ìgbé ayé kí mo pè é o, ìgbé ayé òpìtàn àfìtànhùwà. Ẹ̀kẹta, tí ó bá gbé ìgbé ayé ìgbéraga, gbogbo ìgbé ayé, gbogbo àkóso ìjọba rẹ̀ ogun ni ó fi jà. Ẹ lọ kọ́ tí mo sọ sílẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Eléyìí kí tó lọ sọ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, eléyìí fún ti àwọn bàbá wa nínú ìjọ Àpọ́sù ti Kristi àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run nínú ìjọ yìí. Number one, ìgbédìde mi nínú ìjọ Àpọ́sù ti Kristi. One, kì í ṣe Olúwa ó sọ fún mi pé èmi ló máa ṣàtúnṣe ìjọ CAC o. Ẹ gbọ́, ìgbédìde mi nínú ìjọ Àpọ́sù ti Kristi, Ọlọ́run ò lé mi ni ó ṣe àtúnṣe ìjọ CAC o. Ẹ má sì mí gbọ́. Two, Ọlọ́run ò sọ fún mi pé kí n ṣèdájọ́ ẹnìkankan nínú ìjọ CAC o. Ẹ kọ́ ilẹ̀ o, ẹ má gbàgbé o. Number three, Ọlọ́run ò sọ fún mi pé èmi ló máa ṣe ìsọjí ìjọ CAC o.
ọ̀kan ṣoṣo tọ́lọ́run gbé mi dìde fún ní ìjọ yẹn ni akéde lásán. Kí ni mo pè é o? Aago lásán, aago nìkan. Aago ni Olúwa pè mí nínú ìjọ yẹn. Kí ni mo ní Olúwa pè mí fún ìjọ CAC? Ẹ̀kọ́ tí mo sọ sílẹ̀, ẹ̀yin ọmọ Ọlọ́run. Aago lásán, akéde gangan. Láti sọ ibi wa ti pẹ́, ibi adúró, ibi a ti lọ jìnnà. Ẹ tá a gbé mi dìde fún ìjọ yẹn nìyẹn. Láti kéde, kò pè mí láti ṣèdájọ́, kò pè mí pé èmi ni màá ṣàtúnṣe ìjọ yẹn, kò dẹ̀ pè mí pé èmi ni yóò ṣèsọjí ìjọ yẹn. Ẹ pàtó fún Jésù. Ohun tí Olúwa pè mí fún nìyẹn. Sọ àṣìṣe wọn fún wọn, sọ bí wọ́n ti kùnà sún wọn. Ọ̀tàn. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú ìjọ yẹn sọ fún wa. Ohun tí ó bọ̀ wá dé bá wọn sọ fún wa. Ẹ tá a gbé mi dìde fún lásán nìyẹn. Mi ò ní èèkankan tí ó jẹ́ tá a gbẹ́dọ̀ gbọ́ lórí ìdìde mi nínú ìjọ Apostle ti Kristi. Ẹ wá gbọ́ vision méje tí mo ní fún ìjọ CAC kí n sọ ohun Olúwa mo fẹ́ máa lọ. Vision méje tí mo ní fún ìjọ Apostle ti Kristi. Number 1, láti bá ìjọba tèmi gangan involve sí, láti bá wọn jà. Kí ni ìjọba tí mo involve sí? Ìjọba àwọn olùdásílẹ̀. Láti bá ìjọba olùdásílẹ̀ jà, láti sọ fún ìjọba olùdásílẹ̀ pé àwa kọ́ la ní ìjọ yìí. Jìbìtì, olè, alọ́nilọ́wọ́gbà ní àwa olùdásílẹ̀. Àwọn ọmọ gangan a ti gbàjọ lọ́wọ́ wọn láti kéde pé ìjọ ò sí lọ́wọ́ àwọn tó ní ìjọ gangan mọ́. Ọwọ́ àwa àfìjọsòwò ní ìjọ ṣe kí ni o? Níjọ yẹn wà. Oko tójú mi bá dẹ̀ rí, mo fara mọ́. Number 2, láti bu ọlá fún ààyè àwa ìránṣẹ́ Ọlọ́run, pàápàá àwa wòlíì ní ìjọ CAC. Ààyè ìyàwó wa kò lọ́lá. Kí mo ní kò ṣe kí ni o? Ààyè ìyàwó wa kò lọ́lá bí àwọn ìjọ mìíràn. Àwa nìkan láyé dá mọ̀, a yóò dá ìyàwó wa mọ̀. Arọ́ bí ìsipò sísan ìyàwó tèmi náà pẹ̀lú. Mo wà láàrin wọn. Ọjọ́ wo lẹ ti rí ìyàwó mi tó mínísítà ṣọ́ọ̀ṣì? Apàràwọ̀ làwa wòlíì CAC. Vision ìkejì nìyẹn. Vision ìkẹta, láti rí ipò àgbà, láti mọ yẹ̀yẹ́ ipò àgbà. Vision ìkẹta nìyẹn, láti kéde. Vision ìkẹrin, ọjọ́ ọ̀la ìjọ yẹn ní ìbànújẹ́ tèmi o. Vision ìkarùn-ún, láti kéde, láti promote àwọn ohun èlò wa, vẹ́sù wa. Vision kẹfà, kí wọ́n má pa májẹ̀mú àwọn bàbá ńlá wa rẹ́. Vision ìkeje, kí wọ́n má ṣèdájọ́ àwọn tó ti lọ, torí ìbá wọn tán ti fi lélẹ̀ fún wa láti ṣe kí ni o? Láti ń jẹ. So gbogbo vision méjèèjì yìí
mo jẹ́ ọ̀tá fún òtítọ́, mo jẹ́ ọ̀tá, so mo níìdì láti wọjà ogun. Gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ dìde kẹ́ gbàdúrà fún mi. Ogun mi ì tí rogun, mi ì tí rogun gẹ́gẹ́ bí Ọlọ́run àwọn ọmọ ogun ti sọ fún mi, ogun ò tí bẹ̀rẹ̀ rárá o, fear mo ti rí wọn. ẹ wá gbọ́, ní ọdún méjì sẹ́yìn èyí táwọn Daniel Aralọ́mọ, Dúpẹ́ Olúwaníyì, Kọ́láwọlé àti gbogbo wọn, Peter kékeré, gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán dìde ogun sí mi lórí mídíà, ẹ bá mi dúpẹ́ o. Ọpẹ́ tí ẹ máa bá mi dún ni pé ẹ̀sùn tán fi kàn mí lórí afẹ́fẹ́, ẹ̀sùn yẹn ni pé mo sọ̀rọ̀ blasphemous fáwọn aṣáájú wa, mi ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀tàn. Ẹ̀sùn kẹta ni pé kò yẹ kí n gbé wọn wá sórí afẹ́fẹ́. Wọn ò fẹ̀sùn kàn mí pé mo lọ wọnú pósí o, wọn ò fẹ̀sùn kàn mí pé mo fẹ́yàwó ìyàwó o, wọn ò fẹ̀sùn kàn mí pé mo fọ́mọ ìjọ o, mo dẹ̀ rìn káàkiri ìjọ apọ́sù ti Kristi kárí ayé o. So mo dúpẹ́ o pé òkìkí ò kàn, orúkọ ò bàjẹ́. Ẹ̀sùn tí wọ́n fi kan Jésù káwọn Farisí àtàkọ̀wé pé ó sọ blasphemous, ẹ̀sùn yẹn náà fi kàn mí o ní CAC. Ní ọdún méjì sẹ́yìn, ìtòdẹ̀ dùn mí tí mi ò fọ́ ṣẹlẹ̀ sí òpin ìjọba àwọn bàbá yẹn, òun ló pàpà wá ń ṣẹlẹ̀ nísìn tí mò ń sunkún, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín máa sunkún kẹ́ lọ máa gbàdúrà. Ní ọdún méjì sí mẹ́ta sẹ́yìn, mo sọ wípé ẹ̀yin ẹ̀gbọ́n mi wòlíì Alọ́, ó ń sílé, ó ń sí rédíò station, ó ń sí kámpù, ó ń sí power program fún àwọn arígbó ní ìlú ẹ lóṣooṣù lọ́dọọdún. Ó fàyàwó ẹ sí gbogbo kiri, ọjọ́ ọ̀la màmá ní ewu. Bí ẹ bá rí tí ń ṣẹlẹ̀ sí ní ìsín, bóyá tòótọ́ o bóyá ẹ̀rọ o, àwọn ẹbí ìyàwó ẹ ti dìde ní ìsín, wọ́n ti dìde ogun. Bóyá wọ́n parọ́, bóyá wọn ò parọ́, torí òun gangan ò tí ì ṣe kíni, kò tí ì sọ̀rọ̀ ní ìsín. Ọmọ àwọn tá dẹ̀ ni wọ́n wá, kò tí ì ṣe kíni o, kò tí ì sọ̀rọ̀. Ṣé rí i pé wàhálà ti wà? Ìtò ṣẹlẹ̀ sí mi náà nígbà mo fẹ́ ìyàwó mi, odidi ọdún kan ó kún oṣù mẹ́ta, mi ì jẹ́ kó bá ìyá rẹ̀ sọ̀rọ̀, mi ì jẹ́ ó bá nìkan kan sọ̀rọ̀, èmi náà bá lè wá sọ̀rọ̀, kí la dẹ̀ sá fún ogun. Nígbà tí mo kíyèsí ọjọ́ ọ̀la, mo yá pé gbogbo fámìlì ẹ̀, mo padà mo relate at the end, torí mo wo irú ọjọ́ báwọn yìí, ọjọ́ tí ó bá dé, bí arákùnrin rẹ̀ bá fẹ́ ṣubú, ẹ má torí táyé yóò sọ, ẹ gbìyànjú, bó bá gbọ́ o gẹ́gẹ́ bá sì gbọ́, àwọn ló mọ̀. Ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ sí ní ìsìn. Kò lè jẹ́ ayọ̀ fún mi, fún ọmọ CAC kankan tó bá ṣubú, tó tí mo bá já ọmọ ìjọ kankan bọ́, àkàbà tó fi gòkè mi ò lè fi ṣe kíni, kò wúlò fẹ́ mi. Ní tí mi ò fọ́ ṣẹlẹ̀ sí ìgbà náà ló pàpà wá ṣe kíni o, ló wá ṣẹlẹ̀ sí ní ìsìn. Ọdún méjì sẹ́yìn làwọn fámìlì ìyàwó rẹ̀ sọ pé wọ́n ṣe lọ parí ilé bàbá yẹn. Ìyá ìyàwó wọn ló ń gun machine. Àwọn àṣírí tí a gbẹ́dọ̀ ṣe kíni o, tá a gbẹ́dọ̀ gbọ́, ó wá wà ní gbogbo ayé ní ìsìn. Irú àwa wọn náà, ìyá ìyàwó wọn ò gbọ́dọ̀ ṣe kíni o, kò gbọ́dọ̀ gun machine mà débi Ọlọ́run tó gbé débi tó dé yẹn. Ogun tó dẹ̀ dìde yìí, Ọlọ́run yóò bá ṣe o.
ẹ sàmì. Ádà àìmásẹ́lẹ̀ Ádà kankan torí Ọlọ́run sọ pé mi ìró lókùnkùn ní CAC torí ilé tèmi náà òkùnkùn ló kún lé bẹ̀rẹ̀ wọn. Ilé tèmi kí mo ló kún bẹ́ẹ̀ òkùnkùn ìjọ òkùnkùn ń bẹ. Thank you. Mo lókùnkùn lẹ́yìn mo níwájú àwọn náà ni wọ́n yí mi ká ni ẹyẹ pọ̀ tó yí mi ká ṣé ìwọ́n wàá máa rókùnkùn tínú mi kan. Ìlara nìyẹn tí ọmọ Ọlọ́run bá ń sọ wípé anìkan lókùnkùn ilé kan lókùnkùn ẹnìkan fòkùnkùn. Ìtìjú ni láyé inú Bíbélì. Òkùnkùn kì í ìmọ́lẹ̀ kì í fẹnu bókùnkùn jà àmì ni. Ìgbà tí Èlíjà àtàwọn wòlíì Báálì àmì ló fi ṣe kíni. Àwa máa pariwo lórí médíà pé àwọn kan lókùnkùn sọ́wọ́ ìlara nìyẹn. Tó bá jẹ́ yẹn náà torí ẹ sọ pé mo support àwọn kan it is well. Tó bá mọ̀ pé nìkan lókùnkùn kì í sọ̀rọ̀ ẹnu náà ẹ pàṣẹ kí alókùnkùn ṣe kíni ká lókùnkùn wọlé náà lókùnkùn wọlé ẹ wá sọ pé nìkan lókùnkùn ẹ jẹ́ kí gbogbo àdìdè ká lé òkùnkùn wọlé kì í ṣe ká wá sọ pé wọ́n fòkùnkùn sí orílẹ̀-èdè wọ́n fòkùnkùn ṣe tá a bá fòkùnkùn sí orílẹ̀-èdè wọ́n fífi mọ́lẹ̀ gba orílẹ̀-èdè lọ́wọ́ wọn. Tá a bá fòkùnkùn ṣe ìjọ CAC àwa tá a jẹ́ mọ́lẹ̀ á ṣe fi ìmọ́lẹ̀ yẹn ká fi gba ìjọ lọ́wọ́ wọn dáàbòrí ìbá wọn. Ṣẹ́gi bàrà ò wọn. Finally ní tí mo bá wa sọ nìyẹn ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Gbogbo iṣẹ́ ìránṣẹ́ mẹ́dẹ̀ máa kọ́ pé èyí tó bá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ máa ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ èyí tó bá jẹ́ ohùn Olúwa máa ní ohùn Olúwa rẹ̀. Ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wòlíì àlọ́ nìsín torí ìtàn torí ẹ̀ ń bú wa lórí mídíà yẹn nìyẹn tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí òun là ló pàpà yẹn. Lágbára Ọlọ́run tó jà fáwọn tó ṣáájú yóò jà fún gbogbo àwọn táyé ń bá jà. Ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Number 1, mo rí ọ̀pọ̀ adé tí wọ́n bẹ̀rẹ̀ sí kọlu ara wọn lórí afẹ́fẹ́ adé púpọ̀. Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo àwọn orí adé pàápàá nílẹ̀ Yorùbá ogun ń bọ̀ láàrin wọn lọ́jọ́ ọ̀la èyí tẹ̀sí rí díẹ̀ ni ìjà orí adé máa pọ̀ lọ́jọ́ ọ̀la bí gbogbo wa bá fẹ́ ká gbàdúrà fún wọn káwọn náà gbàdúrà fún ara wọn kí wọ́n dẹ̀ fi ọgbọ́n ṣèjọba torí ìtàn ọjọ́ ọ̀la. Number 2, mo rí kálópì ńlá kan mo fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jẹ́ kó bá mi rìn káàkiri. Mo rí kálópì ńlá kan kálópì yẹn tóbi àwọn olóṣèlú pọ̀ nú ẹ̀ wọ́n rọ́ sínú ẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu. Lójijì mo rí ìjì ńlá gbé kálópì yẹn òjò bẹ̀rẹ̀ sí pa wọ́n. Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo ayé kódà kí gbogbo pátì Nàìjíríà kó padà sí APC. Olúwa sọ pé ẹ̀sìn lòun máa fi palẹ̀ ìjọba yẹn máa lópin. Mi ìmọ̀ àkókò ẹ̀ o bóyá lẹ́yìn Tinubu o bóyá kẹ̀ lẹ́yìn ọdún 2027 Ọlọ́run ò ṣàkókò ẹ̀. Olúwa sọ pé ẹ̀sìn àtẹlẹ́yà àti ìdàrúdàpọ̀ lòun á fi tú wọn ká ní òpin. Ẹ lọ kọ sílẹ̀ pé ìtumọ̀ àwọn tí mo rí tó sásábẹ́lẹ́ ká tó ìjì gbé nìyẹn ogun àdìtú lolúwa sọ pé òun á fi yọ sí wọn. Number 3, mo rí iná ńlá ní state government Abíọ́dún Oyèbánjí lẹ́kìtì tiwa mo rí iná jó ní government office yẹn wọ́n paná yẹn ká tó gbà lójú mi. Ẹni tó ní ayé àtúní ẹ sọ fún wọn o wípé kó lọ wá ìránṣẹ́ Ọlọ́run 8 tó bá fẹ́ lo ọdún 8 rẹ̀ ní ìrọ̀rùn àti láyọ̀ kó wá ìránṣẹ́ Ọlọ́run 8 kí wọ́n ṣe ìṣọ́ ọ̀run ọjọ́ kan
lóṣù kínní fún oṣù mẹ́jọ, àwọn mẹ́jọ fún ọjọ́ kan ní oṣù mẹ́jọ, pé ọ̀nà àbáyọ tóun á fi ja ogun tó bá fẹ́ lọ́dún mẹ́jọ tí ó dẹ̀ fẹ́ lò láì ja ogun, kí ọ̀fọ̀ má ṣẹlẹ̀, kí ikó má ṣẹlẹ̀, kí ìjọba rẹ̀ ó lè lẹ́rọ̀, pé ọ̀nà àbáyọ nìyẹn. Number what? Number 4. ẹ̀tọ́ ni mo rí èéfín lákànjó láti òkè, ó dẹ̀ dókè tán, ó bẹ̀rẹ̀ sí gbogbo ìlú. Ìṣẹ̀lẹ̀ abàmì lákàn máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí o. Mi ò mọ̀ láàárín àkókò títí di October 18, 19, 2021 ni o. Ìṣẹ̀lẹ̀ ńlá kan tó máa bà gbogbo èèyàn lẹ́rù ó wà níwájú orílẹ̀-èdè. Number 5, mo rí Olúwa àwọn ọmọ ogun ní kí n ṣẹlẹ̀ nínú àdúrà mi, pé kí n sọ okòhun tó bá yọrí sí fún mi kí n má wọ̀rì. Mo rí bàbá wa ẹ̀sọ̀ Ọládélé, mo rí bàbá wa ẹ̀rì Òjó, wọ́n wà nínú yàrá kan, ẹgbà dẹ̀ wá ń sọ̀kalẹ̀ láì mọ ibi tó ti wá, ó dẹ̀ ń bá wọ́n escape wọn. Olúwa sọ fún mi pé kí n sọ lè kí n tó sọ fún wọn pé yàtọ̀ sí ẹ̀sín àti ọ̀fọ̀, pé òun dọ́bù wàhálà wọn fún méjì, pé ẹgbà tí mo rí yẹn, èkíní ìdájọ́, èkejì ìjìyà, pé òun fi kún ó di mẹ́rin, pé méjì lòun sọ tẹ́lẹ̀, pé ìtí ò ní jẹ́ ká ní ìrírí mẹ́rẹ̀ẹ̀rin ni pé tí wọ́n bá jókòó, tí wọ́n tètè wá ọ̀nà àbáyọ láti tún ìjọ yẹn ṣe, ìjọ Àpọ́sítélì ti Kristi, láti jẹ́ kí ìjọ mọ ìfẹ́ Ọlọ́run gangan, ìpè bó má tó pa mí ò pè sọ fún wa. Number what? Number 6 àbí 5, mo rí mọ́tò pípa bíi Volvo ayé àtijọ́ pupa, ó dẹ̀ ṣáwọnú òkùnkùn kan lọ, ó dẹ̀ gbiná, iná yẹn kàn jó, gbogbo bó ṣe ń jó tán, ó wá bẹ̀rẹ̀ sí í yọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sáré. Ẹ jẹ́ á gbàdúrà o, wàhálà wà níwájú orílẹ̀-èdè yìí o, ìdààmú wàhálà wà o, àfàdúrà nìkan. Ní ìtẹ̀síwájú eléyìí, mo rí hallelujah. Mo rí ààrẹ orílẹ̀-èdè US, bí tí mo parí ẹ̀ sí nìyẹn, sí méjì. Mo rí pé kìnìún wá ń lé, ó ń sá eré, bó ti ń sáré ní kìnìún. Bí àbá ṣọ́ra, ìjọba rẹ̀ tí yóò bá parí ẹ̀, àkọọ́lẹ̀ búburú tí ò sí ní ìlú Amẹ́ríkà, orí ẹ̀ ni yóò ti wá sáyé. Ẹ lọ kọ́lẹ̀. Àfi tí Ọlọ́run bá dá sí, mo rí wàhálà àwọn àjọ ẹ̀, bóyá àánú, kò sí táànù lè ṣe. Finally, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ tó láyé àtọ̀run ní kí n sọ fún gbogbo ayé àtàwọn ọmọ Ọlọ́run, bí ẹ bá rò wípé solution máa wà ní Nàìjíríà, ẹ gbàgbé o. Solution méjì péré ló wà wájú Nàìjíríà. Solution ìkíní, kórílẹ̀-èdè yóò pín. Solution ìkejì, ó ní pé kí orílẹ̀-èdè yóò yí padà kó ní ọ̀nà búburú wọn. Ẹ dìde dó lórí ẹsẹ̀ wa. Ẹ sá eré síwájú báyìí, mo fẹ́ ṣiṣẹ́ Olúwa. Finally, ẹ má gbàgbé o, àánú méjì tí mo fẹ́ ṣiṣẹ́, ó ní àánú wíwo ọ̀kánkán àti àánú wíwo òkè.
kí ni àánú wíwọ̀ kankan? That is Exodus kí ni àánú wíwọ̀ kankan? Exodus 14:15. Mósè, èéṣe tó fi ń ké pè mí? Tẹ̀síwájú. Kí mo wí yìí o? Tẹ̀síwájú. Ẹ jẹ́ n sọ àṣírí fún wa. Gbogbo ẹnikẹ́ni tó bá wá sórí òkè, àánú yẹn ni mo fi sọlẹ̀ ń bí. Òun ni vision mi. Àánú èkejì, òun ni àánú Psalm 121:1. Èmi ó gbójú mi sórí o. Kí ni àwọn àánú méjèèjì? Àánú. Make sure you are after your life, pursue your life, and pursue eternity. If bó bá ti wá sórí òkè yìí, tó o bá ti lè pursue ayé ẹ àtayé tó wá, ibi ìkọlọ wá o. Èpè àtẹ̀gún lẹ́nìyẹn wá gbà ń bí. Kò tọ́ mo sọ fún yín o. Torí àwọn kan ní kò yẹ kán máa ṣépè bẹ́ẹ̀ ni. Bó bá ti ní ká má gẹ́gùn mọ́, ẹ lọ ya Psalm 35 kẹ́yà kó nu Bíbélì. Tó bá ti ní ká má gẹ́gùn mọ́, Deuteronomy 28:15 lọ sísàlẹ̀, ẹ yọ kó nu Bíbélì. Ibi tí Jésù ti fi ẹ̀gún bá ti gé ọ̀pọ̀tọ́ jẹ́, ẹ yà kó nu Bíbélì. Revelation 12:1 ẹ lọ yọ kó nínú Bíbélì. Ọ̀kan ṣoṣo tó lè mú kó wọrí òkè wá kó ráàánú gbà ó ní pé gbogbo vision mi bí ní ìníkẹ́ wá dá owó fún mi bí o. Lóòótọ́ lè bí ń pa mí o. Mi ní ìdòwò yín o. Mi ní ìdìyàwó yín o. Mi ní ìdọ́kọ yín o. Mi ní ìdọ́mọ yín o. Mi ní ìdíkẹ́ wá gbálẹ̀ fún mi bí. Mi ní ìdíkẹ́ wá fọ àga. Mi ò ní ìdíkẹ́ wá dá owó fún mi bí o. Mi ò ní ìdíkẹ́ wá tún church ṣe bí o. Nǹkan méjì ni mo ní ìdí lọ́wọ́ ẹ̀. Wọ bí fèsì ayé ẹ̀, fèsì ayérayé ẹ̀. Gbogbo àwọn tó gbé ogun dìde lénìí, tá ń jà àwọn bàbá àbá lólè, tá ń bà wọ́n jẹ́ lórí mídíà yìí, àwọn táyé wọn ò dá nínú mínísírì wọn ni o. Àwọn tí mo wí o, táyé wọn ò dá, torí gbọ́ ọ bá pẹ́ títí bí ní ìsín tí ò bá rí ṣe bí ó tuntun jáde lọ náà nìyẹn pé náà ṣe ìfàyè rẹ ó fi rúbọ. Ó yẹ kí n mú òróró kan wá bí ilé ní kí n wá àánú ètì gbogbo yín torí tí ń lọ káàkiri ní ìsìn ẹ̀rù bà mí ní ìsìn. Mo ti dá mínísírì mi padà sí Joshua Ministry. Kí nìdí ẹ̀ ni pé bí ó bá jẹ́ tèmi àtàrà ilé mi ọba Olúwa láọ́. Bí iṣẹ́ mi bá wá ní ìsìn, màá sọ fún Ọlọ́run pé Olúwa ẹ jẹ́ ń ṣe fún ìyàwó mi àtọmọ mi. Tó àwọn èèyàn ọ̀láyé tí mo fẹ́ lò àfi tá bá lo tèmi.